kàyéfì ńlá mà lélẹ́yìí o ẹ̀yin èèyàn eléyìí tún jọ mí lójú ẹ wá gbọ́ àwọn ìran àsọtẹ́lẹ̀ tí actor Bàbá Ìjẹ̀ṣà sọ nípa refinery tí Aliko Dangote ń gbìyànjú láti kọ́ sórílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tó fẹ́ dàbí pé ó ti ń kojú àwọn kùdìẹ̀kudiẹ kan báyìí ṣé wòlíì Ọlọ́run ní ká pe actor Bàbá Ìjẹ̀ṣà ni torí tẹ́ ẹ bá gbàgbé pé nínú ọdún 2015 sí 2016 ni aríròyìn kan gbọ́ wípé Aliko Dangote tó jẹ́ gbajúmọ̀ business mogul lórílẹ̀-èdè yìí pó ń gbìyànjú láti kọ́ refinery níbi tá a ti máa fọ epo lórílẹ̀-èdè yìí fúnra wa tá dẹ̀ tún máa ra epo ilé tó ṣe wípé a nígbàgbọ́ ọ̀pọ̀ náà àwọn ọmọ Nàìjíríà ló nígbàgbọ́ nínú ẹ̀ wípé tó lọ́n bá ní kí Dangote orí refinery yẹn ṣe láṣeyọrí sórílẹ̀-èdè yìí a tún jẹ́ kí ọ̀wọ́n gógó epo kó tún dínkù lórílẹ̀-èdè wa in fact price tá à ń ra epo á já wá sílẹ̀ and a tún boost economy orílẹ̀-èdè Nàìjíríà and since then ni ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ló ti ń fi àdúrà ran Aliko Dangote lọ́wọ́ pé k'Ọlọ́run dákun kó jẹ́ kí refinery yẹn kó bọ́ sí àṣeyọrí fún un ṣùgbọ́n recently la kàn ṣàdédé rí wípé Dangote bọ́ta láti wá fọhùn wípé gbogbo effort òun láti make sure wípé refinery yẹn ó sì ní produce petrol ó ní ó ń bọ́ sí pàbó látàrí àwọn ẹ̀sùn kan tán ní ìjọba fi kàn án nípa pé ó kùnà láti produce good quality crude oil eléyìí tó jẹ́ kí Dangote gan fọhùn wípé tó bá ṣe wípé wọ́n máa frustrate effort òun kí NNPC àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kan kúkú ra refinery yẹn off òun pé òun ready láti tà fún wọn. You guys, they can do whatever that they want, and I am not scared. I will fight head on. Hey, ó lágbára Nàìjíríà. Nigeria my country àfìgbà tó padà pín bàbá oníbàbá lẹ́mìí Ọlọ́run kó ṣàánú wa ní lórílẹ̀‐èdè yìí náà nínú fọ́nrán Bàbá Ìjẹ̀ṣà tó wà ń bí ẹ máa gbọ́ bí Bàbá Ìjẹ̀ṣà ṣe sọ ìran tó lágbára ìran tó ṣe wípé ó ti wá ń come to pass nínú ọdún 2016 ni Bàbá Ìjẹ̀ṣà ti ṣe fọ́nrán ìkàlẹ̀ ìran yẹn ti wá ń jọmọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa Aliko Dangote ìyẹn gan ló wá jẹ́ kí ọ̀rọ̀ ìran yìí kó jẹ́ kàyéfì fẹ́mi wípé ṣé wòlíì ní ká pe Bàbá Ìjẹ̀ṣà ní nítorí ó ṣàlàyé ìdí tó fi ṣe wípé refinery tí Aliko Dangote ń gbìyànjú láti kọ́ sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n á padà frustrate ẹ̀ ní ó ṣeé ṣe káwọn kan padà frustrate gbogbo effort ẹ̀ yẹn kán má jẹ́ kí ó rí refinery yẹn kọ́ láṣeyọrí ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn kí n má gbà wá lákòókò jù fọ́nrán ìyẹ̀rí ẹjẹ́ àjọ wo mò ń padà bọ̀. Alhaji Dangote ń ṣe refinery tó jẹ́ private right so tí a máa fọ epo ń bẹ̀ ní Nàìjíríà yìí my brother ṣé Alhaji Dangote ti rò dáadáa ṣá ṣé wọ́n ti gbàṣẹ ṣé wọ́n ti bọ eégún ilé ṣé wọ́n ti bọ òòṣà ọjà ṣé wọ́n ti bọ olúbọ̀bọ̀ tìrìbọ̀ bàbá ẹnu lè get mi dáadáa Nàìjíríà tó máa ní máa jó nìṣó mò ń wẹ̀yìn ẹ Nàìjíríà tó máa sọ fún ẹ pé gbogbo nǹkan tó ń ṣe the best ni wọ́n dẹ̀ ti padà lẹ́yìn ẹ̀ tipẹ́ Alhaji Dangote yẹn mi ò rí wọn sójú rí ṣùgbọ́n gbogbo ìgbà ni mo máa ń ṣe àdúrà fún bàbá náà mo tiẹ̀ máa ń ròǹgbà mi pé kí ló dé tírú àwọn eléyìí tá a lè mú wọn pàpà kú kéèyàn lọ gbé nílé kan káwọn sójà lọ gbé kí wọ́n dẹ̀ gbé sórí ipò presidency láì dìbò pẹ̀lú àwọn ambition tó níyì ni mo dé ibi tí wọ́n ti ń ṣe ṣúgà ńjọ́ kan a lọ fún advert àwọn workers tó wà ń bẹ̀ tí mi ì bá fi kún wọ́n lé ní 8,000 ẹnìkan ṣoṣo ló lè ronú bẹ́ẹ̀ yẹn o Alhaji Dangote yẹn làwọn èèyàn ń jẹun bẹ́ẹ̀ o tí wọ́n ń gbọ́ bùkátà ọmọ tó ń gbọ́ bùkátà aya tó ń gbọ́ tilé ẹlòmíì ní mọ́tò ó kọ́lé ó ń ṣe ìfà lára ẹnìkan ló ti di dáadáa ẹ wá wo surrounding níbi tí company yẹn wà ẹ wá wo àwọn èèyàn tó ń tajà lọ jàrá ẹni tó ń ta ráìsì ẹni tó ń ta súyà ẹni tó ń ta gi ẹni tó ń ta èédú ẹni tó ń ta recharge card bẹ̀ẹ́ dàbí ọjà ni Dangote yẹn náà ni wọ́n tọ̀ wá síbẹ̀ o ọlọ́kadà wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ Dangote yẹn náà tọ̀ wá síbẹ̀ o ẹnìkan nìyẹn o Dangote kan
wọ́n bí ìyá ẹ̀ bí wọ́n ṣèkómọ ẹ̀. Ẹ wá wo àwọn iléeṣẹ́ tí màá yẹn ní káàkiri. Eléyìí tó wá fẹ́ ṣe àbí tó ń ṣe yìí kí láwa yìí 2016 láwa yìí right 2016 fine. Ẹ má tí ì jẹ́ ká dunnú o. Olè lòun fẹ́ bá ẹ tún ilẹ̀kùn ilé ẹ̀ ṣe ó dẹ̀ ń jó òun yọ̀. Wọ́n ṣe oògùn àìkú fún wa a ní kò ṣiṣẹ́ ṣáà ti kú ni ṣé o ti kú tán ni o ti kú ná. Nàìjíríà tó jẹ́ pé wọ́n mọ́mọ́ ṣe ń yẹ àga lẹ́sẹ̀ èèyàn. Gbogbo ọ̀rọ̀ epo tá à ń pariwo tí ò sí ṣe rò pa àlépo ni àlépo ó níbi tó ń gbà lọ ni ó láwọn tó wà ń díẹ̀ ni. Òótọ́ ọ̀rọ̀ ló kóró. Gbogbo wa la mọ̀ bí tí obìnrin bá bímọ. Gbogbo wa la mọ̀ pé ẹja ló wà nínú géṣà kò ní ìdí ká ẹ̀sẹ̀ sọ fúnra wa ṣé ìwọ ò jẹ géṣà rí ni o sì sandin rí ni. Òfin tó bá ti mú ẹlẹ́hà ó gbọ́dọ̀ méégùn. Mo mọ nǹkan tí mò ń sọ. Ẹ rí pé ó ń ṣe lọ́wọ́ báyìí inú gbogbo ayé ń dùn. Ẹ jẹ́ kó parí ẹ̀ tán tó bá jẹ́ ó parí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó bá jẹ́ ó parí ẹ̀ tó parí ẹ̀ tí epo yẹn tíṣẹ́ yẹn bẹ̀rẹ̀ sí ń ṣe tí wọ́n ń refine epo yẹn tó ń ta rí báyìí nínú pump ní ká tó dunnú o. Nàìjíríà mọ̀yàn tán. Àwọn ẹ̀dá burúkú kan wà nínú ìlú Nàìjíríà wa tá a mọ̀ bí tí wọ́n sá pamọ́ sí. Ẹ mọ iye wàhálà tí wọ́n máa fún. Ìwà lè sọ o bóyá tó bá jó òun pẹ̀lú ìjọba Nàìjíríà ni wọ́n jọ ní. Ó máa ṣe é ṣe. Bọ̀ tó bá jẹ́ Alhaji Dangote nìkan ló ní. Ọlọ́run á jẹ́ ó ṣe é ṣe. Torí tó bá délẹ̀ tán ní sítórì máa bẹ̀rẹ̀. Ẹ mọ àwọn ìka èèyàn ta ní lórílẹ̀‐èdè yìí ni. Ṣáwọn tó ń jẹ nídìí mọ̀dàrú ṣọ́ máa jẹ́ kí rìfáínárì Dangote ṣiṣẹ́. Alépo nílé à ń jàtẹ́. Epo tó yẹ ká máa fọ̀ ń bí àfọ́. Àwọn refineries títí wa tó jẹ́ ti Nàìjíríà tìjọba èwo ló ṣiṣẹ́ ń bẹ̀. Mo ń béèrè ní o mi bẹ́ẹ̀ nìkankan o ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ẹ̀yin lẹ wá interview mi o. Ọ̀rọ̀ òṣèré gan ló yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ mi torí mi fẹ́ dá sọ́rọ̀ òṣèlú. Bí wọ́n ṣe fẹ́ràn Dangote tán sátẹ̀lé lẹ́yìn rẹ̀ ni ẹ jẹ́ kó parí refinery yẹn tán. A mọ̀ wípé ibi tóun máa sùn ló ń tẹ́mọ sí. Ìwé àwọn náà ń bá jẹ tán bá mú ẹlòmíì gan lè yá lówó. Ṣùgbọ́n nígbà tó bá délẹ̀ tán ẹ rí i pé nígbà tẹ́ran bá délẹ̀ tán oríṣiríṣi ọ̀bẹ lẹ máa rí. Ìjọba tó máa wà nípò ńgbà náà àfi tọ́lọ́run bá gbá láàánú ìjọba dé. Ǹjẹ́ kò yẹ kí ìjọba support ẹ̀ ń sìn? Ǹjẹ́ kò yẹ káwọn èèyàn dìde? N tó fẹ́ fọ oṣù 6 ṣe kó fọ oṣù 3 ṣe. N tó fẹ́ fọdún 5 ṣe kó fọdún 2 ṣe. A lè wù lórí. Àwọn kan wà tí wọ́n lówó ju Dangote lọ. Ìbẹ̀rù bojo Nàìjíríà kò jẹ́ kán lè dá nǹkan lẹ̀. Ẹ mọyì àwọn oníṣẹ́ àdáni jàǹkànjàǹkàn tí wọ́n ti kúrò lórílẹ̀‐èdè yìí. Nítorí inú ni bí ni, torí ìmọ̀tara ẹni nìkan, nítorí bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. That is it. Nígbà tó bá parí refinery yẹn tán ni story máa bẹ̀rẹ̀. Wọ́n lè ní kó gba license kan, wọ́n lè ní kó ti irin kan síbì kan, wọ́n lè ní ibi tó gbà kọjá, wọ́n lè ní ibi tí pipe yẹn wà wọ́, wọ́n lè ní tó bá fọ epo yẹn ò lè dá, wọ́n lè ní tó bá ṣe gbá àfi tó bá ṣe kòkó wá bá a sásùn. Wọ́n fẹ́ frustrate life máa yẹn kó lè regret pé kí ló ń ṣe nǹkan yẹn fún. Bí ẹ̀mí ṣe ń darí mi ni mo sọ fún yín. Èmi ò tí ì rí company kan nílẹ̀ yìí tán ṣe tó ti lo 100 years although èmi náà ò tí ì gbọ́ 100 years láyé o. So ìyẹn ni mo ṣe ń sọ ohun tí Alhaji Dangote ṣe dáa. Ẹ mú iye odidi ìlú
bí Redeem ṣe rí lọ́dọ̀ bàbá wa Adébóyè, tẹ́ bá wọ Redeem Church ẹ mọ iye àwọn tí Redeem Church ti sọ di èèyàn ní ti kàn ta meat pie, ta egg roll kí ló máa ń pè é, àbí wọ́n kò sí nǹkan kan tó ń jẹ tó máa produce tó máa gbé débẹ̀ yẹn tí ò ní rí tà. As a matter of fact, àwọn tó ń ta pẹ̀típẹ̀tí wọ́n ń ra ilẹ̀ lọ́dọ̀ bàbá Adébóyè mẹ́ẹ̀ wọ́n ń kọ́ tí mo mọ̀. Ẹni tó bá dárú nǹkan bẹ́ẹ̀ sílẹ̀ kò ń ṣòun nìkan ló máa jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run á jẹ́ kí Alhaji parí ẹ̀ lójú ẹ̀mí wọn. Ọlọ́run ò ní fi kú tó yá pa, kò ní pa àwọn ọmọ, kò ní pa àwọn aya. Bàbá wa Túndé Kèlání ṣe múvì kan Ṣàwòròdẹ, ó ní tí kì í jẹ́ kí oníjogbo kó lówó bí ọba bòmíì. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yẹn o. Saheed Òṣùpá kọrin kan ó ní àṣeyọrí kinní kan, ó ní kò kàn mo forí ṣe mo tún fọrùn ṣe rárá, kò kàn mo jìyà ṣe bọ́lọ́hun náà ni, lèmi ṣe wá dúpẹ́ ò pé mi gan ń ṣe àṣeyọrí. Kọ́lọ́run jẹ́ kí Alhaji Dangote Aliko kó ṣe àṣeyọrí lórí refinery. Ká gbóhùn ìyá, ká gbóhùn ọmọ, ká gbóhùn machine, kó má ṣalátakò. Tí refinery yẹn bá parí nínú ìṣòro Nàìjíríà, mo sọ bóyá bí ọpọlọ mi ṣe mọ 50% á kúrò. Ṣùgbọ́n after the script bá ready, after story bá ready, the script máa tẹ̀lé. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n frustrate Alhaji Dangote. Nígbà tó bá máa parí ẹ̀, ẹ̀mí wọn ò ní pin, gbogbo wa lájọ máa gbọ́. Ni mo sọ bẹ́ẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà ẹlẹ́nu rírùn bàbá comedian yẹn ó mà sọ bẹ́ẹ̀ o. A wà ní 2016 báyìí, April àbí Ọlọ́run jẹ́ kó parí ẹ̀ láyọ̀. Ó ga o, ó lágbára ó gbẹnu tán, àfi gbígbà wípé bàbá Ìjẹ̀ṣà ti ríran síwájú ni. Wòlíì Ọlọ́run gan ló yẹ ká máa pe bàbá Ìjẹ̀ṣà, because if not ọ̀rọ̀ yìí dàbí n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àmọ́ kí ló dé tó ṣe wípé lórílẹ̀‐èdè yìí tá bá réèyàn kan àbí méjì tó ń gbìyànjú láti sọ wípé tó ń lùlù kódakóda lórílẹ̀‐èdè yìí, bẹ́ẹ̀ láti máa ráwọn míì tí wọ́n máa lùlù kó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́. Why? Ìgbà wo gan-an la wá tó fẹ́ nídàgbàsókè lórílẹ̀‐èdè wa? Ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò bàbá Ìjẹ̀ṣà ká tẹ̀ gbọ́ nǹkan táwọn èèyàn náà sọ nípa ẹ̀. So a rí kọ̀mẹ́ntà kan Adékúnlé Adéyẹmí Taofik, ó ní, am I the only one thinking this video was recently recorded from the prison? Níròǹgbà tèmi o, èmi rò wípé wọ́n lọ record fídíò bàbá Ìjẹ̀ṣà ní prison, because ṣé owó wo ni bàbá Ìjẹ̀ṣà ní tí wọ́n á fi fún un nírú opportunity láti máa record video from the prison? Àbí kí lẹ ní mo wí ẹ̀yin èèyàn? Olúwafẹ́mi Akínyẹmí náà ní, if truly this was recorded in year 2016, of course bàbá Ìjẹ̀ṣà made mention pé 2016 April 2016 lòun record the video yẹn, and it is coming to pass now. Bàbá Ìjẹ̀ṣà is a prophet, exactly, and that is what I am saying too, pé bàbá Ìjẹ̀ṣà wòlíì Ọlọ́run ni, Ọlọ́run fún ní ìran yẹn rí, ó dẹ̀ jẹ́ iṣẹ́ yẹn, but àwọn ọmọ Nàìjíríà àkọ́bí ara sí. Now I know that God himself preserved him in that prison for the mission ahead. Let us continue to push this video in order to get to the concerned personality. Baba Ìjẹ̀ṣà, you are out of that prison soon in Jesus' name. Amen. Imagine, honestly, ó possible kó ṣe wípé àtorí nǹkan ṣe pẹ̀lú Ọlọ́run lè máa preserve fún nǹkan tó dáa náà níwájú, ló ṣe ní pé okay kó wà lẹ́wọ̀n ní gbogbo period yìí. Lè sọ. Another commenter, Akínbọ́lá Olósọjí, náà ní, even all this stomach infrastructure pastor can't say this. Àbí o, wọ́n lè rí nǹkan, wọ́n lè rí gbogbo eléyìí àánú ní gbogbo náà fẹ́ rí, wọ́n lè rí kọ́lọ́n kó ṣàánú wa ní lọ́wọ́ àwọn pastors wa. Evangelist Ìbíkúnlé Emmanuel, náà ní, Baba Ìjẹ̀ṣà refused to do God's work and listen to its calling. That is his punishment he was going through now. If God save him, he should listen to God. Really? Ẹ̀yin èèyàn. Isa Shina, náà ní, this is one of the reasons they plotted against him through this lover. Is that true?
Damilare Bolaji, oh no, ni Baba Ijesha is older than this look now. So never think it's a new video. This is old video. Exactly. Then Kola Olawale sọ wípé if Baba Ijesha is a pastor and said all this 8 years ago, I can assure you his church members would have increased times 10. This is a great prophet. And sincerely, Baba Ijesha, Ọlọ́run fún orí lásìkò gbà yẹn, ó sọ jáde, àmọ́ fídíò náà go viral. And beside gan, ọ̀pọ̀ èèyàn gan ni ò ní kọ bí ara sí, because wọ́n máa wò pé irú kí ló ń sọ, ṣáwàdà lóró kan ṣe ń bí ni àbí kí, because a lot of Nigerians ló tẹ̀ nígbàgbọ́ nínú Aliko Dangote wípé refinery yẹn ó máa jẹ́ kíkọ́ fún ni. Àmọ́ bó ṣe wá di pé bàbá Dangote náà tún wá jáde tó náà fọhùn, ó ṣe wọ́n sọ fún wa wípé lórílẹ̀‐èdè yìí tó bá lérò gbà rè pé o fẹ́ ṣe dáadáa lórílẹ̀‐èdè yìí, àwọn tí ó máa fọwọ́ aago ẹ̀ sẹ́yìn wọn ò ní dáwọ́ dúró, wọn á túbọ̀ máa fọwọ́ aago ẹ̀ sẹ́yìn, because I know a lot of people tó tẹ̀ lówó ju Dangote lọ dáadáa lórílẹ̀‐èdè yìí. It's not as if they don't have that money to do it. Abisha máa sọ pé ìjọba orílẹ̀‐èdè wa gan náà ṣẹ̀bù lówó láti ṣe refinery yẹn fún wa ni. No, now they have the money, they have the capacity, but they are not just ready to do it. Obviously, Aliko Dangote is just a Nigerian. Are we now saying Aliko Dangote is richer than Nigeria? No, as a country. Aliko Dangote cannot be richer than Nigeria as a country. So Nigeria as a country can also have its own refinery, but they are just not ready to do it. Ọlọ́run nìkan ni kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí. Kí ni opinion titi yín? Ẹ máa bá mi jù sí comment, and ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí ayélujára Facebook. Link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀. From there ẹ tún máa gbádùn wa lọ́lọ́kan òjọ̀kan bàbá ṣe ń gbé àwọn ètò wa wá fún yín. Títí dìgbà míì, ire o.